Mo kí gbogbo ará ilé, mo kọ́kùnrin, mo kóbìnrin, ẹ kú ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta, ọdẹ ọdún bí, ìsìnkú ọrọ̀ ajé. Lónìí, mo ṣẹ̀ ń wọlé ni mo sáré lọ ra nǹkan. Ibi tí mo dé yẹn ni mo ti bá màmá àgbàlagbà kan. Nígbà tí ìyá yẹn fẹ́ dìde mú nǹkan fún mi báyìí, ó dogun o. Mo wá rántí pé fídíò tí mo máa ṣe lánàá mo máa sọ pé àwọn nǹkan tí àìsàn tó jẹ́ pé téèyàn tójò bá dé wọ́n máa ń wà aggravated, wọ́n máa ń pọ̀ sí i. Lára wọn ni bí arthritis, bí joint pain and all that. Mo ṣàlàyé nǹkan tí màmá yẹn máa lò. Mo wá rántí pé nǹkan tí mo ní kí màmá lò yìí, àwọn èèyàn mi lórí afẹ́fẹ́ náà wọ́n máa wúlò fún wọn. Bí mo ṣe délé nǹkan ní wọn jẹ́ sáré kó bí méjì mẹ́ta náà kí n kó papọ̀ kí n wá fi tó yín létí. Fún ẹni tí tó bá ní joint pain, arthritis ni o, whatever joint pain, gbogbo ibi joint, bóyá ọrùn ọwọ́, pàápàá ọrùn ẹsẹ̀, orúnkún, òun ló máa ń dùn àwọn obìnrin pàápàá jù, especially àwọn tó bá sanra. Ẹ ṣe mọ̀ pé àwọn African women a tún máa ṣèdí tí wọ́n bá ṣe wá ń dàgbà sí, weight yẹn á pọ̀ sí lórí ẹsẹ̀ yẹn. And at the same time pé oṣooṣù lóbìnrin ń ṣe nǹkan oṣù, ẹ̀jẹ̀ tó ń dànù, calcium ń waste, and at the same time náà béèyàn ṣe ń dàgbà sí làwọn egungun yẹn náà lù sí ní joint náà weak sí. So nítorí náà ìgbà òjò láwàá yìí, àwọn kìíní ẹ má bínú o, kìíní lè má bright púpọ̀, try kó bright, ó lè má bright púpọ̀ torí pé òjò ṣú gidi gan báyìí. Mo ní láti tàn náà òjò ṣú kójò yẹn tó rọ̀ kó tó di pé ó ń pariwo. Mo ní kí n sáré ṣe fídíò yìí. Ṣẹ́rí nǹkan tẹ́ máa bá mi wá lọ́tẹ̀ yìí ni ọsàn. Ṣẹ́rí ọsàn mímu, ẹ má bínú pé ọsàn lè kéré lára ẹ̀kan àwọn tá à mú lé mo mú jáde. Ọsàn mímu, òrom̀bó, ẹ bá mi wá kan, kẹ́ wá tún bá mi wá lemon. Ẹ ti rí lemon rí, ọsàn rí, kẹ́ wá lemon bóyá ọsàn bíi mẹ́ta, lemon bíi ẹyọ kan, àbọ̀sàn bíi lemon bíi ẹyọ kan. Ṣẹ́rí ọsàn yìí ó ní calcium nínú dáadáa. Calcium pọ̀ nínú ọsàn yìí. Ọsàn ní calcium tó máa fi ran ara àti egungun lọ́wọ́. Then ó ní vitamin C tó jẹ́ pé antioxidant ni. In fact, calcium tó wà nínú 1 cup of freshly squeezed orange ó lọ síbi 347 or 49 milligram. Lẹ́yìn nǹkan méjì kí wá bá mi wá ṣẹ́rí atalẹ̀ pupa, ṣẹ́rí pé yẹ́lò ni. Tó bá jẹ́ pé fresh báyìí lẹ fẹ́ lò, ẹ lè wá bíi size wọn mú dání bíi 10, kẹ́ fọ́, kẹ́ scrape ẹ̀yìn ẹ̀, kẹ́ gún dáadáa. Bẹ́ẹ̀ dẹ̀ scrape ẹ ṣáàgùn ẹgùn dé level kan. Ṣé wá rí ní tẹ́ máa ṣe fún mi ni pé ṣe rọ́sàn yìí lẹ́yìn tẹ́ ti ṣan ọsàn àti lemon yìí tán, ẹ wá gé ẹ ra slice ẹ̀. Gbogbo ẹ̀nà bóyá chunk àbí ẹ ṣàgé sí kéékèèké. Then turmeric tẹ́ fẹ́ lò náà ẹ pound ẹ̀ díẹ̀, ẹ dààmú. Tó bá dẹ̀ jẹ́ pé turmeric gbígbẹ, talẹ̀ gbígbẹ lẹ nílé, ẹ ra bá mi wá bíi ṣíbí kékeré bọ̀ hip kó ga sókè, kẹ́ bù kó ga sókè, kẹ́ bù sí. Kẹ́ wá mú ọsàn 3 yẹn àti lemon 2 yẹn, kẹ́ wá gé gbogbo ẹ̀ papọ̀, kẹ́ dà sínú blender pẹ̀lú turmeric yẹn. Ẹ fomi sí, omi mímu ni omi tí ẹ mọ̀ pé máa mú. Ẹ ṣan àwọn ọsàn yìí dáadáa, ṣe ń pọ̀ ọsàn kì í ṣe nǹkan àwọn èso yìí. Mo máa ń sọ pé ẹ máa fi iyọ̀ sínú omi, kẹ́ fi fọ̀ wọ́n sódà á lè mọ́ dáadáa. Ṣẹ́rí turmeric náà dá dúró ní kọ̀ọ̀kan mi nínú gbogbo ìkíni ní kẹ́ kó papọ̀. Then lemon yìí náà dá gidi gan. Aside from the fact that pé lemon ní vitamin C bí ọsàn, ó tún wá ní potassium kéré, ó máa ń help muscle àti nerve. Ẹ ṣe rí pé gbogbo wọ́n máa ṣiṣẹ́ papọ̀ láti yẹ gbogbo joint yẹn. Ẹ wá mú gbogbo ẹ̀ kẹ́ blend ẹ̀. Tẹ́ bá ti blend ẹ̀ tán pẹ̀lú omi mímu, tẹ́ ti blend ẹ̀ tán, ẹ wá sẹ́. Kì í ṣe pé kómi yẹn pọ̀ jágbálá o. Ẹ blend ẹ̀ dáadáa kẹ́ rí pé gbogbo àwọn fiber yẹn ó pọ̀ tó ti wà blended sínú kíní yẹn. Lẹ́yìn yẹn kẹ́ wá sẹ́. Tẹ́ bá sẹ́ tán, ẹ fọyín sí. Oyin nìkan náà ló wà allowed. Pé nature là ń sọ bí. Ẹ fọyín sí, kẹ́ fi kó lè ní taste. Kẹ́ wá mú kọ́ọ̀pù kan. Ẹ mú láàárọ̀, ẹ mú lálẹ́. Ẹ ṣe lè fún bí láàrin ọjọ́ mẹ́ta tẹ́ bá ti ẹ̀ ń ṣe gan, ẹ rí pé ẹsẹ̀ yẹn gan á ti dúró dáadáa. Ẹ ṣe lè fún bí ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, kí ara ó lè le. Bẹ́ẹ̀ ṣe ń wo fọ́nrán yìí, ẹ rí pé àwọn nǹkan tá à ń sọ lórí ẹ̀ ń bì ó ń ràn wá lọ́wọ́. Ẹ̀yin náà ẹ bá wa nífẹ̀ẹ́ sí, ẹ bá wa share, ẹ bá wa gbé lárugẹ.
a sì wà lórí YouTube, ibẹ̀ la máa ń kó gbogbo àkójọpọ̀ tó jù nínú àwọn fọ́nrán wa sí. Ìlera pípé là ń jẹ́ lórí YouTube, ẹ bá wa subscribe síbẹ̀ náà. Lẹ́yìn eléyìí, fọ́nrán ta tún máa ṣe lẹ́yìn eléyìí, àtúnsọ gbogbo àwọn nǹkan òjò bí mo ṣe sọ lánàá, nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn àìsàn tó wọ́pọ̀ nígbà òjò, ọ̀fìnkì ní o, ikọ́ ní o, ọ̀fun dídùn ní o, àsọdẹni àwọn nǹkan tó jẹ́ pé àwọn tó ní asthma tí táwọn náà lè máa lò kí wọ́n má máa ní attack nípa òjò. Ṣe pé òjò ń rọ̀, ọ̀gìnìtì láti tún fẹ́ wọnú ẹ̀ lọ yìí, gbogbo ẹ̀ náà tútù ni. Gbogbo nǹkan ta ní láti fi sínú oúnjẹ wa láti mú mọ́ nǹkan tá à ń jẹ kí gbogbo kára wa lè le kókó. Àkómọ bí ìlú ṣe rí ní ìsìn, owó oúnjẹ lóníkálukú ń wá, àti gbọ́dọ̀ máa sọ pé ilé ìwòsàn ló tún kù. Nítorí náà ẹ jẹ́ ká wà ní ìlera pípé, ká jẹ nǹkan tó yẹ ká jẹ. Bẹ́lẹ́dùà ṣe dá wa, ẹ rí i pé ní àsìkò òjò tí gbogbo àwọn nǹkan bí ọ̀fìnkì, bí nǹkan bí etí dídùn, bí asthma, bí nǹkan kan tó máa common àtàwọn joint pain yìí, Ọlọ́run tún ti ṣe àwọn èso tí wọ́n ń jáde nígbà náà gangan. Àwọn gangan náà ni wọ́n wà fún ìwòsàn àwọn àìsàn tó máa ń wọ́pọ̀ nígbà náà. Ẹ rí i pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa bí. Nítorí èyí, àwa ni kẹ́ jẹ́ ká ṣe ká jẹ ohun tó yẹ ká jẹ lásìkò. Ẹ máa bá wa ká lọ lórí channel yìí o, lórí TikTok, a wà lórí TikTok, a wà lórí YouTube, a wà lórí Instagram, a wà lórí Facebook. Ìlera pípé ni gbogbo ẹ̀ ń jẹ́ lórí àwọn tó kù. Lórí ibi nìkan la ti ń jẹ́ Ìràwọ̀ Adérónkẹ́ Ọmọọba. tó kò ní jù báyìí lọ lónìí lórí ìlera pípé. tó àní ṣàìsàn, àìsàn ò sì ní ṣe wá. Ẹ jẹ́ ká wà ní ìlera tó pé, ká tọ́jú ara wa. Ó dìgbà kan náà. Ire o.